ajé ajé olókun ajé tètèdé o ajé o ọlọ́sà o ìbòsí ajé ni mò ń pè Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ẹ̀là bọ́rú ẹ̀là àbọ̀yè aleluya o mo kí gbogbo ẹ̀yin ènìyàn mi ọmọ ọ̀dọ́ àgbà o. Ojú tẹ́ ẹ fi ń wò mí lọ́kùnrin ò ní fọ́, etí tẹ́ ẹ fi ń tẹ́tí sí mi lóbìnrin ò ní di o. Mo kẹ́yìn àgbàlagbà tẹ́ ẹ ń fi ìgbà gbogbo tẹ̀lé ìkànnì mi ọmọ ọ̀dọ́ àgbà ní gbogbo ìgbà o. Lálẹ́ yìí, láàárọ̀ yìí, lọ́sàn yìí, nígbàkigbà tílẹ̀dùmarè bá kádàrá pé kó mọ wèmí ọmọ ọ̀dọ̀ àgbà lọ́wọ́. Ẹ farabalẹ̀ jókòó kẹ́ wá gbọ́ wìrìwìrìn lẹ́nu èmi ọmọ ọ̀dọ̀ àgbà lénìí o. Ọlọ́run ọba Elédùmarè ò ní padà lẹ́yìn wa. Mo fẹ́ ká jẹ àǹfààní oògùn àṣírí bíbò kan lénìí. Àṣírí bíbò owó tó dájú dáadáa tẹ́lẹ̀dùmarè fi àlùbáríkà sí. Mo fẹ́ kí ìwọ náà kó jẹ àǹfààní iṣẹ́ yìí o, ẹ máa bá mi ká lọ o. Kí ló ń pè ní àṣírí bíbò? Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ń bẹ nínú ayé yìí ni ò mọ ìyàtọ̀ tó wà láàrin oṣólẹ̀, oògùn owó àti àṣírí bíbò. Oṣólẹ̀ jẹ́ iṣẹ́ kan tó jẹ́ wípé oṣólẹ̀ pé oríṣi méjì. Ọ̀tọ̀ ni oṣólẹ̀ tútù, ọ̀tọ̀ lóṣólẹ̀ gbóná, ọ̀tọ̀ lògùn owó, ọ̀tọ̀ làṣírí bíbò. Àṣírí bíbò wà lára àwọn àwúre. Àṣírí bíbò ó wà lára kí ni mo pè é, ó wà lára àwọn àwúre ní làwọn bàbá wa fi sọ wípé àṣírí bíbò lọ́ba àwúre. Oṣólẹ̀ jẹ́ iṣẹ́ kan tó jẹ́ wípé òun máa ń ṣiṣẹ́ iṣẹ́ tipátipá fún ọmọ ẹ̀dá ènìyàn. Oṣólẹ̀ ló ní pé kí ẹ lò ó. Iṣẹ́ àbí kọ́ńtíráàtì tí ò tọ́ sí yín ká máa gbé fún yín tipátipá. Nǹkan tó bá yẹ kí wọ́n gbé fún yín ní 20 million kan lọ́wọ́ lè gbé fún yín ní bíi 100 million. Iṣẹ́ tó ṣólẹ̀ tútù wọn ń ṣe nìyẹn. Ṣùgbọ́n ti gbígbóná, oṣólẹ̀ gbóná ló le jù. Oṣólẹ̀ gbóná tó yẹn bá lò ó, onímọ̀ ó lè ẹyin nìyẹn bó bá lò ó lè kọ́lé 8 láàrin ọdún kan kó ra mọ́tò bíi 4. Oògùn owó olówó le jù nípa pabari rẹ̀. Nítorí oògùn owó tiẹ̀ òun ló máa ń dúró bíi gbé kìnní kan wá pé kìnní kan kó bá gbé wá kẹsùn kẹsàyédé àbí kẹjí kẹsàyédé bówó wájú yín tàbí àti bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n ẹ̀dá ènìyàn tó bá ń bẹ nínú ayé yìí kó má bàa gbìyànjú oògùn owó. Oògùn owó èyí tọ́jọ́ bẹ́ẹ̀ sì ni oògùn owó èyí jẹ́ kẹ́dà gùn lẹ́mìí. Bẹ́ẹ̀ náà sì ni oṣólẹ̀ gbóná èyí tọ́jọ́ bẹ́ẹ̀ ni oṣólẹ̀ gbóná èyí jẹ́ kẹ́dà gùn lẹ́mìí. Gbogbo ẹni tó bá ti kọrùn bọ oṣólẹ̀ gbóná rí tàbí oògùn owó rí 100% confirm ni bọ́lọ́run bá kọ pé yóò lo 60 láyé á dá sí méjì á lo 30. Bọ́lọ́run Elédùmarè bá ti kọ pé yóò lo 30 láyé á dá sí méjì nígbà tó lò ó lè má lò ju 20 lọ. Kẹ́dà ènìyàn ẹ má jẹ́ kí a máa bá wọn ṣe. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló máa ó ti rora rẹ̀ pọ́n pé kí nǹkan tó bá wù kó dì, ṣùgbọ́n èyí ò dáa. Ẹ̀dá ènìyàn tó bá ṣògùn owó tàbí oṣólẹ̀ gbóná, gbogbo nǹkan tó bá wù kẹ́ ẹ kó jọ kẹ́ ẹ rà níjọ́ tẹ́nìyẹn bá ti ń pò láyé, nǹkan náà yóò máa parẹ́ díẹ̀ tí ó fi tán ni. Oṣólẹ̀ gbóná kò ṣe nǹkan tẹ́ mọ̀ ní àwọn ọmọ yín yóò dé bá, kò lè dé bá nítorí òun ó kú dànù bí èlùbọ́ ni. Bẹ́ẹ̀ ni. Àṣírí bíbò jẹ́ iṣẹ́ kan tó jẹ́ wípé a máa ṣiṣẹ́ fún ẹ̀dá wẹ́rẹ́wẹ́rẹ́. Béèyàn bá mi pọ́ ọmọdé ẹ̀gbẹ́dàkùn nínú oṣólẹ̀ àtàṣírí bíbò wo ni kó mú. Aláìntẹ́mi advice ẹ̀ ni pé má ṣírí bíbò.
èèyàn lè mọ̀ láṣìírí bíbò kó fún yàn repercussion láyé. Àṣírí bíbò da ẹ lórí lè mọ̀ láṣìírí bíbò kẹwàá rí repercussion rárá láíláí. Béèyàn bá lo sólẹ̀ gbóná, nítorí pé n tó bá ti ń jọmọ́ sólẹ̀ gbóná yóò ti máa contain pẹ̀lú àwọn nǹkan èròjà kan tí ò ṣe máa gbọ́ létí. Òṣólẹ̀ dáa, nọ́mọ́ òṣólẹ̀ dáa tirẹ̀, ó dáa ní tirẹ̀. Ṣùgbọ́n òṣólẹ̀ gbóná tàbí oògùn owó gbé wá nǹkan kan yẹ, ẹ má jẹ́ kí àbáwá bá wọn dán nǹkan bẹ́ẹ̀ wò. Mo fẹ́ kẹ́yìn ènìyàn méjì àǹfààní àṣírí bíbò yìí. Àṣírí bíbò ó jẹ́ iṣẹ́ kan tó jẹ́ pé bí ẹ̀dá ènìyàn bá ń lò ó, Elédùmarè ń gbọ́. Kò sí nǹkan tẹ́dà bá ń ṣe èèyàn náà mọ̀ bá wọn rí ṣe. Bẹ́ẹ̀ bá ń lo àṣírí bíbò, ẹ ò mọ rówó wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́. Kò ní jẹ́ pé bùkátà kan ò ní bọ́ọ̀lù yín kẹwàá ṣẹ̀ṣẹ̀ máa fọwọ́ rápọ̀ yín náà máa rí owó, ẹ máa rówó yọ. Àbí Yorùbá mi ò yé yín. Àṣírí bíbò jẹ́ pé àpò yín ò ní dá fowó nígbà kọ̀ọ̀kan béèyàn bá ń lo àṣírí bíbò dáadáa. Àṣírí bíbò dáa gan o. Mo fẹ́ kí ẹ jẹ àǹfààní ẹ̀. Mo fẹ́ kẹ́ ẹ ṣe é. Mo fẹ́ kẹ́ ẹ jẹ àǹfààní iṣẹ́ àṣírí bíbò yìí ní òní o. Báwo la ó ṣe ṣe, ẹ máa bá mi ká lọ o. Màá fún yín ní méjì. Màá fún yín ní àṣírí bíbò méjì èyí tẹ́lẹ̀dùmarè bá ní kí ẹ rí ṣe nínú ẹ̀ ni. Ṣùgbọ́n ó ṣiṣẹ́ jura wọn lọ o. Pìsẹ́ǹtì tí kan tí alákọ̀ọ́kọ́ ṣiṣẹ́ màá sọ fún yín, ìtẹ́lẹ̀ kejì náà ṣiṣẹ́ náà màá sọ fún yín. Nítorí ògùn ṣiṣẹ́ jura wọn lọ o. Ògùn ṣe kí ni ó ṣiṣẹ́ jura wọn lọ. Ó dàbí ìgbà tí iṣẹ́ kan wà tá ń pè ní ẹyọ́nú kan wà táyé pé èyí ó jẹ ewé ewúro, èyí ó gùn papọ̀ mọ́ ọṣẹ, èyí ó gbé òrí sórùn. Torí ẹ bá ti yọ ẹ ò fi pò ọṣẹ yìí ẹ kò sínú kẹfun fún ẹ mọ̀ wẹ́. Ìkànnà sì tún wà tó jẹ́ wípé a ò mú orí òkété kan, a ò gùn papọ̀ mọ́ ewé ewúro papọ̀ mọ́ṣẹ, a tún gbé òrí sórùn, a ò tó fi pò, a ò kọ́ sọ́nà sínú kẹfun fún. Ọ̀yọ́nú náà sì ló náà. Tẹ́ bá wà àkọ́kọ́ ewé ńlásán ni kò ní orí òkété nínú. Tẹ́ bá wà kejì ẹ rí pó lórí òkété nínú. Ẹ lè fi èyí tó lórí òkété yẹ iṣẹ́ tẹ́ ẹ bá lò, iṣẹ́ tó ń bá ṣe èyí ordinary ewé òun kò lè ṣe. Ọmọ èjì ó sì ṣiṣẹ́ tó yẹ kó ṣe ṣùgbọ́n ó ṣiṣẹ́ jura wọn lọ. Ni mo fi ní ògùn jógùn lọ. Ó dàbí ẹni tí ó ṣàṣejẹ lẹ́yìn mẹ́ta ni tí náà ń wúre sí nìkan bí a bá ń gbé 1 million wá, a gbé 3 million wá, àṣejẹ lẹ́yìn mẹ́ta. Ọ̀pọ̀ kí wọn a máa wúre 10 million 20 million sí àkóbá tí wọn bá ń ta rẹ̀ yẹn jẹ ni. So bẹ́ẹ̀ ni ògùn ṣe rí. Ògùn àwọn kan fi máa ń sọ wípé gbogbo ẹni bówó bá ṣe mọ lògùn mọ, gbógun bá ṣe mọ ẹsẹ̀ rẹ̀ náà mọ. Bó ṣe jẹ́ nìyẹn, ẹ máa bá mi ká lọ. Ifá àṣírí bíbò yìí ẹ lọ bá mi wá akọ aláǹgbá 3 tábà yẹn pa lóòjọ́. Ẹ sì bá mi wá abo aláǹgbá 3 tí wọ́n bá yẹn pa lóòjọ́. Ibi tẹ́ bá ti lọ rẹ̀ ẹnìkan bá yẹn kàn jàn mọ́lẹ̀ kó kú. Ẹ bá mi wá ewé sáwúrẹ́ pẹ̀pẹ̀ tútù tó jẹ́ tòòjọ́. Ìgbín tó bọ́nu ẹyọ kan pẹ̀lú afárá oyin tí ò tí gbẹ tó sì ti tutù níwọ̀nba, pẹ̀lú fìtílà lójú 16, ọṣẹ funfun tá a mọ̀ sọ́ṣẹ Ghana funfun àti ojúlówó oyin pẹ̀lú àbẹ́là funfun. Báwo la ó ṣe ṣe, ẹ máa bá mi ká lọ o. Ẹ bá mi farabalẹ̀ gún àwọn èròjà yìí. Ẹ bá mi kó àpò aláǹgbá 3 àtàbọ̀ aláǹgbá 3 ẹ kọ́ bá mi gún ewé sáwúrẹ́ pèpè yẹ kó. Lẹ́yìn náà ẹ bá mi gún ìgbín, ẹ bá mi kó náà, ẹ wá ẹsẹ̀ gún àwọn aláǹgbá yìí, ẹ wá ẹsẹ̀ dàgbé sí gbogbo ẹ̀ papọ̀ mọ́ ọṣẹ àtàfárá oyin. Lẹ́yìn ìgbà tẹ́ bá ti gún tẹ́ mísẹ̀ mọ́ṣẹ tán, ẹ bá mi fi ojúlówó oyin, ẹ bá mi fi po iṣẹ́ yìí. Ẹ bá mi kó iṣẹ́ yìí, ẹ bá mi kó sínú fìtílà olójú 16 yìí. Ẹ kó iṣẹ́ náà síbẹ̀. Ẹ fi iṣẹ́ yìí kalẹ̀ fún ọjọ́ 3 gbáko. Lẹ́yìn ọjọ́ kẹta tẹ́ ẹ bá fẹ́ lò, ẹ ò mọ tan àbẹ́là, ẹ kì àbẹ́là bọ́ lórí, ẹ sáná sí. Tẹ́ bá ti sáná sí tán,
ẹ wàá mọ̀ ẹ wúre sí pé èmi lágbájá wọn láti sílẹ̀ gbọ́dọ̀ bọ̀kọ́ náà ṣe kọ́ ẹ wúre sí dáadáa ẹ wàá bu ọṣẹ sórí kẹ̀kẹ́ ẹ ò lọ wẹ̀ tẹ́ bá ti wẹ̀ tán ẹ lọ síbi kándù yẹ ẹ fi ọwọ́ yín ẹ fi fẹ́ pa ẹ má fi ẹnu fẹ́ pa o ọwọ́ ìlẹ́ ò fi fẹ́ àbẹ́là náà pa ẹ lọ lo iṣẹ́ yẹ Elédùmarè òjò jẹ́ fẹ́yìn ó ṣiṣẹ́ gan Elédùmarè fi àlùbáríkà sí táìmù tẹ́ ẹ bá ń lò ó ẹ kàn sára sí Elédùmarè lórí iṣẹ́ náà èyí ń lọ ẹlẹ́ẹ̀kejì tó bá fẹ́yìn tẹ́ bá nífẹ̀ẹ́ alákọ̀ọ́kọ́ yóò ṣiṣẹ́ 100% confam ńlá alákọ̀ọ́kọ́ yẹ ó ṣiṣẹ́ 100% iṣẹ́ rẹ̀ pé pérépéré iṣẹ́ rẹ̀ ṣiṣẹ́ dáadáa ẹlẹ́ẹ̀kejì ẹ bá mi wéwí ọ̀là díẹ̀ ewé sáwúrẹ́ pèpè díẹ̀ ewé rere akọ àtábó pẹ̀lú ọṣẹ lọ́ọ̀ṣì àtòmí àgbọn ẹ bá mi gún ọṣẹ lọ́ọ̀ṣì papọ̀ mọ́ àwọn ewé ọ̀là sáwúrẹ́ pèpè pẹ̀lú ewé rere méjèèjì yìí ẹ bá mi fomi àgbọn pò ẹ kó náà sínú ike funfun kan wọ́n ti kó sínú ike funfun kan dé pamọ́ fọ́jọ́ mẹ́ta ẹ mọ bò ó náà wẹ̀ láàárọ̀ kùtùkùtù pẹ̀lú àdúrà ó náà ṣiṣẹ́ dáadáa ṣùgbọ́n 80% oníṣẹ́ rẹ̀ 80% oníṣẹ́ rẹ̀ o ṣùgbọ́n ó náà ṣiṣẹ́ dáadáa ó bù àṣírí dáadáa tá a bá ń lo ọ̀nà sí èèyàn máa rá àánú gbà èèyàn ní nàkàtán tí ó fi máa rọ́ mìíràn ó náà ṣiṣẹ́ dáadáa Elédùmarè ọbọ ní padà lẹ́yìn wa o èmi ọmọ yín náà yẹn Dr. Modu Agba ewé a máa jẹ́ o bí mo ṣe máa ń sọ wípé láìkì títẹ láìkì sí fídíò mi àti fífẹ́ mímọ́ rìn lábẹ́ kọ̀mẹ́ǹtì ó ní nǹkan ìjẹ́gùn sẹ́mi tẹ́ bá ti ra ṣe àwọn nǹkan wọ̀nyí ẹ lọ dáwọ́lé lágbára Ọlọ́run ọba á jẹ́ fún yín nítorí gbogbo gítẹ́lẹ́gbẹ̀dẹ̀ bá fọwọ́ bàbá ẹ̀ dídán gbogbo iṣẹ́ mi tẹ́ bá ti ń ṣe o á máa jẹ́ fún yín lágbára lọ́wọ́ Ọlọ́run ọba ẹ ò ní ṣe lásán o lágbára Ọlọ́run ọba ẹ ò ní fowó ṣòfò lásán gbogbo iṣẹ́ mi pátápátá tẹ́ bá ti ń fọwọ́ bàbá ẹ̀ bẹ́ẹ̀ bá ṣe ń ṣe á jẹ́ kọjá bí mo ṣe ròyìn rẹ̀ lágbára Ọlọ́run tó bá rí bákan náà ná ó dìgbà.